Ní ìwòyí ọdún tó kọjá ní ìṣẹ̀lẹ̀ abàmì kan tó mì gbogbo orí ayélujára tìtì ṣẹlẹ̀ sí arábìnrin tẹ́ ń wò lójú fọ́nrán yìí. Àwọn kan a máa tiẹ̀ fi iṣẹ́ kan tó ṣe sẹ́yìn, wọn a máa forúkọ rẹ̀ pé wọn á ní Kòfó Tinúbú. Ṣùgbọ́n Lizzy Anjorin ni orúkọ tí gbogbo èèyàn mọ̀ sí. Bẹ́ẹ̀ bá gbàgbé, ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ náà ni wípé wọ́n ní ó jí góòlù àti wípé ó ṣe ayédèrú ìfowósowọ́sọ́ra ẹni, ìyíùn money transfer, fake money transfer. Ó ṣe sí ẹni tí wọ́n jọ ń ṣe òwò papọ̀. Ẹ̀sìn ọ̀hún pọ̀ nígbà náà lọ́hùn-ún débi wípé wọ́n fẹ́ já a sí òwò. Níbo lọ̀rọ̀ náà dé dúró léyìí tó ti pé ọdún kan tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀? Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni wípé Lizzy Anjorin ó jí góòlù? Ṣé lóòótọ́ ni wípé ó ṣe ayédèrú ìfowósowọ́sọ́ra ẹni, èyí òun money transfer? Kí ni ilé ẹjọ́ wí lórí ọ̀rọ̀ yìí? Ìgbésẹ̀ wo ni àwọn ọlọ́pàá gbé? Àti wípé ibo lẹjọ́ ń dé dúró báyìí? Èyí àtàwọn nǹkan míì lẹ́ẹ̀mọ́ gbọ́ nínú fọ́nrán tẹ́ ẹ fẹ́ wò yìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ mọ́ gbádùn ọ̀rọ̀ yìí. Ìkànnì Ultimate Folks TV náà lẹ́ ń wò tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń bá wa pàdé lórí ẹ̀rọ ayélujára. Ẹ ṣèrànwọ́ nípa pípín fọ́nrán yìí àti títẹ agogo ìrántí kẹ́ ẹ bá lè mọ rí wa wò nígbà tá a bá fi fọ́nrán míì síta. Ẹ ṣé tẹ́ ń wò wá. Ní ọdún tó kọjá, èyí tí ó jẹ́ àyájọ́ ọjọ́ tòní, kíní kan ṣẹlẹ̀ tí ó la gbogbo àgbáyé já látàrí ìbọn tí ó wúlò ní ẹ̀rọ ayélujára. Ṣáìlì àbọ̀ olè ẹgbẹ́ra ẹ̀fàdà ó jí góòlù 90,000 ní 900,000 ní. Wọ́n ní olóyè Lizzy Anjorin lọ sí Gbọ́ta, ó lọ jí owó ọjà olóyè mẹ́. Ọ̀rọ̀ yìí bóòlù ṣe wáyé, báwo ló ṣẹlẹ̀ gan-an? Níbo ni ẹgbẹ́ ọ̀tún ya gbé ẹgbẹ́ ẹjọ́ lórí ẹ̀? Níbo ni ẹgbẹ́ ogbé ìpínlẹ̀ wà lónìí? Àti nínú èyí tí ó yẹ àjọ ọjọ́ ẹ̀, kí ló wá sí lọ́kàn? Kí lè rú báyìí lónìí? Lára àkọ́kọ́ yìí ní ojú ọjọ́ tí mo ní dùn jù. Torí pé kọ́lọ́run bá láàánú kó má fi ẹ̀mí wa kó má fi ṣètùtù ọrọ̀ ajé fún ọmọlàkejì. Gbogbo àwọn tó dìde ogun sí mi ní mo yẹ ọdún tó kọjá, wọ́n fi ẹ̀mí wọn, ẹ̀mí àwọn ọmọ wọn àti gbogbo tó yẹ kó jẹ́ láyé wọ́n fi ṣètùtù ọrọ̀ ajé fún mi ni. Ó lè bàyàn lọ́kàn jẹ́ because tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí, èlò ni nǹkan tó gbé kalẹ̀. Iṣẹ́ tí wọ́n ṣe yẹn, ta ló mú wá sí Nàìjíríà? Iṣẹ́ káta stone, káta àwọn nǹkan tó ń ta yẹn, ta ló mú wá, ta ló gbé wá sí Nàìjíríà? Èmi tí mo gbéṣẹ́ stone wá rí. So tó bá wá jẹ́ wípé ọ̀dọ̀ wọn nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí mi, mo tún sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó yọ Yorùbá ló kó ẹrú, Yorùbá ló pé pa. Báwo lọ́wọ́ ṣe gbìyànjú tó? Ìgbò ò dájú ẹ̀, Haúsá ò dájú ẹ̀, ọjọ́ tó kọ Yorùbá ló dájú ẹ̀. Máa jó lọ ni Yorùbá sọ Fábíọ́lá. You understand? Tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìdúmọ̀tà sí mi ní February 5. Ṣé padà rántí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní April 9? Ẹ ṣáà wò ó. Ní April 9, ọ̀dọ̀ wọn jóná tí gbogbo dúkìá sọnù tó jóná bí ọ̀rì kẹ́. Ó jóná débi pé èèyàn kú síbẹ̀. Nígbà tí náà yẹn máa bẹ̀rẹ̀, ibi tí wọ́n ti dá mi jókòó for 4-5 hours yẹn, iná yẹn ti bẹ̀rẹ̀. Iná yẹn jó ibi tí ẹ̀rọ náà ti bà mí. Iná yẹn ò jó wá síwájú o. Ṣé rí ọ̀dọ̀ ọ̀rọ̀ tí mo ti rajà yẹn? Ọ̀pá yẹn ni mo ti rajà yẹn ní 2023 ni mo ti rajà yẹn. Tí mo dẹ̀ fún lówó. Nígbà tó ń retí owó, mo wá wọ ibì kan lọ lẹ́yìn. Ṣé ti yín? Torí bísínẹ́sì wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́.
so mo lọ sọ́wọ́ ìyẹn kí n tó padà wá nígbà tí mo padà dé ó lóun ti rí ó lè gbé ọjà yẹn fún mi àwọn méjì ni mo ra nǹkan lọ́wọ́ wọ́n ra nǹkan 21 or 22,000 lọ́wọ́ ẹ̀ tó wà wájú ẹ̀ ọjà ti tiẹ̀ 91,000 naira ó lè gbé àwọn méjì ọjà yẹn fún wọn lọ nígbà tó wá di February 5 tí mo padà síbẹ̀ èmi gan ni mo tún lọ bá pẹ̀lẹ́ báwo ni ṣé wàá pa ó ní ohun tí wà mí owó ọjọ́ sí òun rí mo ní àwọn oríkẹ̀ mo ló dẹ̀ lọ èmi gan mo ti fún ní ọmọ ọkọ mi mo ní oṣù mo ní lọ tírèsẹ̀ ó lọ aṣáájú sọ kí n tó mọ̀ ó ti lọ fúnra rẹ̀ lọ pé àwọn èèyàn wa wọ́n ṣe aṣọ lójú mi wọ́n lọ ra táyà wọ́n lọ ra petrol mọ́tò tí mo gbé lọ síbẹ̀ tí a rọ̀bà ní mọ́tò tuntun ni mọ́tò ọmọ sọ̀rọ̀ ní náírà ni mo gbé lọ síbẹ̀ àwọn ọlọ́pàá mi dẹ́wọ̀n nínú mọ́tò ọjọ́ àwọn ọlọ́pàá mi lọ ṣe lọ kó táyà kó báwo yẹ mọ́ kankan. tó ń ṣe ìlú ọjà náà. ẹ̀kọ́ jìnnà sí àwọn gan àwọn báwo yẹ mọ̀ nǹkan tí wọ́n fẹ́ wọ́n náà ni wọ́n lọ ṣe bísíǹsì ti tèmi torí pé mo jẹ́ èèyàn kan nínú society mi pé kí n má lọ rajà mi wẹ́rẹ́wẹ́rẹ́ just like tí n bá fẹ́ gbọ́dọ̀ fọkàn mi máa lẹ́nu ọjà máa wo ṣàkì máa wá bọ́ọ̀dì èmi láì fún mi ọmọ ṣiṣẹ́ iṣẹ́ ní mi ìṣọ̀lẹ̀ bọ̀bọ́ èrè fúnra rẹ̀ ló lọ pé èrò wá ṣé ti eyín ó ní ọmọ ọkọ obìnrin àjèjì kan tó ní òun ọkọ mi ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ajọ́mọ́ ìjókòó sí láàrin yẹn ibẹ̀ ló ti rí orúkọ ọkọ mi pé èmi ni òun náà ṣe dènà dèmí bẹ́ẹ̀ pẹ̀lú jísọ̀bà ó ti eyín payment proof orúkọ tàbí sọ fún wọn ni wọ́n ti rí wọ́n mọ̀ pé èmi ni ṣé ti yín pẹ̀lú máa múra ẹ̀ pé máa sọ pé máa múra báyìí ṣé ti pẹ̀lú orúkọ yẹn. so wọ́n gba aṣọ lórí mi wọ́n bẹ̀rẹ̀ sí parọ́ tẹ bá lọ fídíò yẹn ẹ máa gbọ́ tó sọ pé ẹ jẹ́ ká sọ pé a rí góòlù lọ́wọ́ ẹ̀ fúnra wọn lọ sọ àṣẹ ti ẹ̀ ọ̀ ìwé ẹgbẹ́ fídíò yẹn dà. káwọn ya fídíò sáwọn náà lọ yà àwọn fúnra wọn lọ́pọ̀ gan wọn lọ pe àwọn wa mọ̀ bẹ́ẹ̀ fún rẹ̀ ló lọ kó gbogbo wa wọ́n lè gba fídíò yẹn wọ́n sẹ̀ǹdẹ̀ sí dísọ́wà wọ́n lè sẹ̀ǹdẹ̀ sí WhatsApp àwọn èèyàn àti múlíìsì àti gbogbo ẹ̀jẹ̀ àti pé wọ́n mọ̀ fúnra wọn náà ṣe. ó ti rí nígbà tẹ́lẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́pàá arrest wọn lọ́jọ́ kejì nígbà tó ọlọ́pàá arrest wọn ó ti delete àwọn fídíò yẹn ọlọ́pàá wọnú fóònù wọn lọ ọlọ́pàá lọ gbogbo fídíò yẹn wá. ọlọ́pàá wọnú fóònù wọn ọlọ́pàá wọnú ẹ̀ tí Nàìjíríà police àti iṣẹ́ wa ṣiṣẹ́ ọlọ́pàá lọ rìkọ́ gbogbo fídíò yẹn wá ọlọ́pàá sọ fún wọn pé ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin kan lè record gbogbo wọn ṣèkà yẹn nígbà tí kéèsì yẹn tó ti prepare wọ́n gbé fún DPP ní kí kéèsì yẹn kó lọ kóòtù bọ́ọ̀ ní kí wọ́n gbé kéèsì yẹn lọ kóòtù Gistlover àtàwọn tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn wọ́n lọ sọ́dọ̀ DPP torí mo tá a dúró fún ni wípé because bọ̀bọ́ yẹn bàtà fà wà láì níjọ yẹn ọkọ mi send 100,000 naira sí èyí tó bá ti rí owó alákọ̀ọ́kọ́ ó lè send 100,000 yẹn tí kò bá dẹ̀ rí owó alákọ̀ọ́kọ́ ó jẹ́ kí àwọn mọ̀ but àwọn send owó àdẹ̀ fi fóònù tèmi tún wá kú ẹ bá wo fídíò mi tó pé bá mi charge fóònù mi ẹ bá mi charge fóònù mi wọ́n ṣáà dúró wọ́n fẹ́ dáná sun mi wọ́n dà aláàjì lọ Àbújá aláàjì ti board aláàjì láti board ẹnu flight aláàjì dáadáa láti airport wá wọ́n dúró lọ́wọ́ alẹ́ láti ṣe mí níbi wọ́n sọ pé kí ìdílé akọni kò ní kúrò ní akọni kí ni ó máa lọ ẹdílé jàre mo wá ní wọn tó ń yí mo ṣe rán lẹ́yìn bí ẹ máa lọ jàre ẹ máa lọ mo ní lọ bá mi pé ọlọ́pàá mi wà ní mọ́tò tí mi ò bá ọlọ́pàá mi ò ní dìde ibi ọlọ́pàá mi ò ní kí n dìde tí kì í kọ́ àlà nǹkan mọ́ mi lórí ọ̀kọ́ sáré bò mí kọ́ já mi sí òwò. fídíò yìí wà online now wọ́n wá sáré lọ sọ́dọ̀ DPP Lagos State a lọ sí sitting kìíní sitting kejì sitting kẹta ló yẹ kí wọ́n lọ invite ẹni tó kọ́kọ́ gbowó àkọ́kọ́ wá bóyá arọ ni bóyá òótọ́ ni àbí láàrin sitting kìíní kejì kẹta wọ́n lè lọ bá Lagos State DPP dẹ̀ yọ kéésì ẹ̀ kó ní kóòtù láti lè cover àwọn ọ̀pù ìbẹ̀rẹ̀ tí máa mọ̀ pé set up ni tí kò bá kí n ṣe set up kí ló mú DPP yọrù kéésì ẹ̀ kúrò ní kóòtù kí ló dé tí DPP ò ṣe lè jẹ́ ká rí ẹni tó gbowó àkọ́kọ́ kí ni interest àwọn tó ṣiṣẹ́ yẹn nígbà bí kí ẹ ṣe ṣẹlẹ̀ níjẹ́ yẹn Gistlover ní mo ṣe fake transfer mo ṣe reverse transfer mo lọ jí gold jọ̀nà àwọn olórí burúkú àwọn ẹ̀ máa ṣe rè àwọn ẹ̀ tẹ̀ máa ń tẹ̀lé Gistlover pààyàn ni wọ́n jọ ṣe kéèsì bàbá Ìjẹ̀ṣà ni wọ́n jọ ọdún Mohbad ni wọ́n jọ ṣe orí burúkú kiri ni ìyẹn náà sọ wípé gold yẹn wọ́n bá lára mi níbo náà ti ń ta gold àwọn tó ń ta tírísì àwọn yẹn ló ra gold lẹ́yìn wọn
wọ́n ṣe gbogbo wàhálà yẹn nígbà tí mo ti rọ́wọ́ tó ń gbé tí mo rí ẹwọ́ tó ń gbé ní kóòtù mo dẹ̀ padà sílùú mi ẹ mọ̀ pé ìlú tí mo ti wá olè ni wọ́n kọ̀ jù láyé ibi tí mo ti ṣe kékeré pínísí lọ́dọ̀ ìyá ìyá mi wọ́n ń jalè nílùú wa wọ́n ń jalè wọ́n dẹ̀ ń gba kọ́bọ̀ tó bá ti di pé wọ́n jí nǹkan mo dẹ̀ padà sílùú mi mo dẹ̀ lọ́wọ́ góòdì yẹn wọ́n ní reverse transfer mo wà wọ́n ní fake transfer mo wà mo dẹ̀ lọ bíbélì àti kùránù náà la gbójúlé a lè fi wá a lè wá ẹ má gbàgbé pé February 5 ní kí ni yẹn ṣẹlẹ̀ láàrin ọjà yẹn April 4 ní birthday mi àbílẹ̀kọ̀ 4 + 5 kí ló fún wa 9. April 9 ní lọ dáhùn bẹ́ẹ̀. Orí ló jà ní àbími ká pè é. Gbogbo wọn àti bẹ́ẹ̀ni náà ló máa jẹ ìta àgbójúlé yẹn náà òun ló máa jẹ òun ló fi jẹ́ wípé ilé ayé yìí má bá èèyàn báyé èèyàn jẹ́ àwọn tó ń ka trinity níbẹ̀ yẹn àwọn tí wọ́n kì í gbélé lé mi lórí ṣé ẹ mọ iye irú wọn tí mo ti rán ní school ṣé ẹ mọ iye irú wọn tí mo ti ràn lọ́wọ́ ṣé ẹ mọ iye irú wọn tí mo ti empower ṣé ẹ mọ iye irú wọn tí mo ti ṣe dáadáa fún ohun tí wọ́n ṣe láàrin ọjà yẹn signal ló sẹ́lẹ̀ sí society young justice ni wọ́n fẹ́ ṣe. ni wọ́n ṣe ni nǹkan fẹ́ ṣe wọ́n ti ṣe already ṣé bọ́jà yẹn ní ọba àbọ́jà yẹn ò lọ́ba àbí ọba tó wà lọ́jà yẹn ọmọ kó ní o tó yẹ kó o ṣe. àwọn ìyá lọ́jà bá lọ́jà. àti ìyá lọ́jà àti bàbá lọ́jà àti ọba tó wà ní ọjà yẹn ṣé wọn mọ̀ wípé àwọn ti jẹ wọn ọmọ káwọn ti ṣe nǹkan tí yẹ kó ṣe. ṣé rí àìbọ̀wọ̀ fágbà ni ò jẹ́ kó káyé rojú kí ni mo sọ fún bọ̀dá mi eléyìí ò ṣọ̀rọ̀ muslim ní mi christian ni àwọn tó ṣiṣẹ́ fún mi mùsùlùmí gbogbo wọn náà bójú wọn jẹ́bi yóò rí pé yẹn tó lọ́nà wọn ò sí lẹ́yìn alábòsí bíbélì ní fìtì késàrì fún alukóra ni ẹ má bú wọn tẹ́ ẹ bá bú wọn wọn á bú wa ẹ má bú tí wọ́n gbójúlé bẹ́ẹ̀ bá bú wọn tó wọ́n gbójúlé wọn á bú wọn tẹ́ ẹ gbójúlé you don't understand wọ́n commit èèwọ̀ níbẹ̀ yẹn wọ́n lè bí fáwọn àwọn lè jẹ lọ àwọn tí wọ́n kígbe olè lé mi lórí èèlò ní ṣọ́ọ̀bù wọn ókè ẹ jẹ́ ká sọ wípé ẹ jẹ́ ká sọ pé ọ̀tá mi lọ ṣe ẹ lè ṣe ojú mi ẹ bá lè ṣe àjọ rìn bá a bá kọ rere mọ́ wọn tó bá gé mi ni àǹtí mi ẹ̀yin ni ẹ wá ń bì ilé ẹ̀kọ́ fún mi fóònù nọ́mbà yìí mo ti wà ókè ìjọ ìlú káwá kiri lọ́fíìsì àbí bọ́n ṣe kọ́ wa nílẹ̀ Yorùbá kọ́ ni but gist lover àtàwọn ìyá ẹ̀sà bọ́ọ̀dù ohun tí wọ́n sọ ilẹ̀ Yorùbá dì òun ní kọ́tẹ́lì tó ṣẹlẹ̀. kálukú ní photographer kálukú ní karama. ẹni ní tuntun nǹkan tó ṣe yẹn ó jẹ́ wọn lógún ju gbèsè ayé ọmọ wọn lọ ohun tí mo mọ̀ ni pé kò sẹ́dá tó lọ́wọ́ nínú ohun tó ṣẹlẹ̀ ní Tom Jones ní February 5 àdàbí tí mi ò bá sanwó àdàbí tí wọn bá gba owó àdàbí ìjà ò jẹ́ pé àdàbí tí wọ́n bá ń ta góòlù yẹn àdàbí ìjà ò jẹ́ pé wọ́n bá ń rìn lórí ilẹ̀ tí wọ́n ń rìn lórí ilẹ̀ kò sí kankan tó máa scot-free nínú ọ̀tọ̀mọ̀tọ̀mọ̀ wọn bẹ́ẹ̀ ni mo sọ. agbègbè ọ̀hún lè kóòtù bó ni wọ́n á tì sí báyìí. ọlọ́pàá ló gbé lọ kóòtù DPP ní pé kàn fi wọ́n lẹ̀ pé ohun tó ṣe yẹn ó dáa bó ṣe ṣe yẹn gangan ló dáa ìfà tó bá tún rí níjọ́ mi kọ́ máa waste time. ó sọ àbúrò níwà. nígbà tó ní no prosecution kí ni ìtumọ̀ ẹ̀. kò sẹ́jọ́ ni mo lè withdraw a lè gbé fídíò lọ ìgbà tó ti ṣe gbogbo màgòmágó yẹn ẹ̀kọ́ ti já wa sí wọ́n ti ṣe màgòmágó a lè kó gbogbo fídíò àpò gbogbo ẹ̀ lọ wọ́n ní àwọn ò fẹ́ rí pé kó ṣà máa lọ àmọ́ ìgbà tí DPP ní kan máa lọ ṣé ẹlẹ́dàá mi ní kan máa lọ ṣé ẹlẹ́dàá mi ò dájọ́ ṣe rí àti Kùránì àti Bíbélì àti ìṣẹ̀ṣe wọn ò ní kí tálákà polówó wọn ò dẹ̀ ní kó lówó pa tálákà kò yẹ nǹkan tí mi sọ kò sí irú bó ṣe lè tálákà tó bá jẹ́ṣẹ́ bí lómi ọ̀láàjò ìbí a máa bá ẹ náà ni kò dẹ̀ sí bó ṣe lè lọ́lá tó láyé tó bá hùwà ìbí a máa bá ẹ náà. àwọn tó kígbe olè lé mi lórí lánàá àwọn ọ̀dàlẹ́ mi
èmi lélẹ́yìí ni at least láàrin ọdún kan yẹn sísìn California Paradise City new estate tí à ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí hot cake mo lè ṣe special promo lẹ́nìí promo mi máa tán ní Sunday kò kí í ṣe estate o there is difference between estate and city ẹ mọ nǹkan tó ń pè ní city odidi ìlú at least tọ́lọ́ bá fi yẹn rẹ̀ mí lẹ́kún láàrin ọdún kan yẹn sísìn èmi jẹ́ lílé nínú ààfin mi èmi tó pè lólè tọ́pẹ́ tó tọ́ wọn lọ jà wọ́n lélẹ̀ tọ́pẹ́ nǹkan tí jí sọ bá sọ ó ṣe rí nìyẹn mi ní síbi tí mo wà lélẹ̀. orí àìmọ̀ pọ̀pọ̀ gan ṣé bẹ́ẹ̀ náà lórí orí ìkànnì wọn ní gbé fúnkẹ́ mo fẹ́ gbéjà èmi ẹyọ kan ṣoṣo tí mo bá wá dàgbọ̀ lé lórí ẹ̀wù bí ẹlẹ́dàá mi ṣe gbèjà mi jà ìtumọ̀ ẹni wípé ó bá ti gbé ọrọ̀ ajé kalẹ̀ tó bá ti bímọ tiẹ̀ má pẹ̀lú ẹni ibi ṣàbúrú ẹni tí ó ṣe rí. inú tèmi dùn o inú mi dùn torí tí ò bá sí ohun tó ń ṣe fún mi ní last year mo lè má débi tí mo délé mi. olùgbà tí yìí ń ṣẹlẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. ló wá sí ọkàn gbogbo lọ́gẹ̀ẹ́ orí ní ẹja dáná sún ẹja gbẹdáyà ẹja ló ń rọ̀ mẹ́rin. mo kọ́ wò ní pé nǹkan tó kọ́ rọ̀ mẹ́rin ni pé 91,000 naira pàápàá jùlọ èmi tẹ́ fẹ́ dáná sùn yìí iṣẹ́ tẹ́ ìṣe yìí ń tẹ̀ ń tà yìí èmi tí mo gbéṣẹ́ ìwádìí. ìgbà tí mo dé police station Adéníjì Àdélé ṣe mọ̀ ẹ̀jẹ̀ kọ̀wé sí ní dára mi DPO police station Adéníjì Àdélé òun àti PA wọn lọ páàkì mi ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní dára mi ṣe mọ̀ mọ̀ ń wò ó dàbí fíìmù lójú mi ó dàbí fíìmù ẹ̀mọ̀ kọ́ kékeré ni wẹ́rẹ́wẹ́rẹ́ wà lọ kó àwọn èèyàn wá lẹ́yìn ìgbà tí màá fi wọ́n jí sọ̀rọ̀ lálẹ́ wọn kò jí sọ̀rọ̀ lórúdọ̀ yẹn because ọjọ́ tọmọ yẹn ti rí mi tí mo wá rajà ó ti inform jí sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé mi ni so they been waiting patiently for jí sọ̀rọ̀ ti update tí ó ti yé before then so gbogbo bí kí lè ṣe ṣẹlẹ̀ tí jí sọ̀rọ̀ wá bẹ̀rẹ̀ sí ní parọ́ ìlú ó kọ́ pé kò no problem mo lè jáde lórúkọ yẹn ó jáde bíi 12:01 mo lọ jáde mo lọ sáwọn kọ̀ọ̀kan mo jáde bíi 12:01 mo lè lọ ilé lórúkọ yẹn mo ṣe ṣó yàrá ti jáde yàrá ti jẹ́ 91,000 because transaction tí mo make that very day I make nothing less than 90 to 100 million naira transaction that very day. ní kátàkárà kì í ṣe owó mi owó ọjà ni o that very day mo tún wà lọ gba ọjà òun lọ lé ní mo pé àwọn ọjà àkọ́kọ́ tí mo gbà jẹ́ kí lọ get nǹkankan 1 or 2 things ṣé ẹ̀sán ni mo ṣe wọbẹ̀ lọ. mo kúrò bẹ́ẹ̀ gan tí mo kúrò lọ́dọ̀ DPO Adéníjì Àdélé mo kàn lọ sí 1 or 2. so ó kàn jẹ́ wípé nígbà táwọn dàgbà irú àwọn ará Tom Jones yẹn ṣe mọ̀ pé Al-Quran àti bíbélì gan sọ pé arólówó ní tálíkà ti máa là tó wà táwọn dàgbà pọ̀ wọ́n ṣe kó èmi pé mi mo ṣe ojú Lizzy Anjorin kó jẹ́ 90 million gan àǹtí mi ẹ̀yin ẹ máa bọ̀ mi tí ẹ mọ̀ pẹ́yìn mi ẹ fún mi ládírẹ́sì ẹ fún mi fóònù báyìí màá wá rí ní ọ́fíìsì láàárọ̀ la àbí àǹtí mi owó ìjọ ẹ̀ mi rí o ìrìyà ẹ bá mi fòrò mẹ́rin sí mo ti dọ́mọ yín ẹ máa gbà mí tọ́ o ìyẹn ni nígbà tí ayé ṣe wà ayé ti dáyé social media sí ẹ bèrè lọ́wọ́ àwọn àtọ̀ bí ẹ̀sẹ̀ pé ṣọ́ pàdé mi ṣọ́ mọ̀ mi ẹ bèrè lọ́wọ́ pé nǹkan tó ṣe fún mi kí lè rè wọ́n kí wọ́n ti dàgbà ti báyìí èmi tó ṣàbúrú fún bí kí n kú lọ́dún náà lọ èmi rè pàwọ́ dà wọ́n ti kú àwọn nìkan náà wọ́n jẹ ayé tọmọtọmọ wọn ni tìrántìrán wọn kódà wọ́n ti gbèpè torí wípé òòṣà tó ń bá wa wá góòlù wọn yẹn àti reverse transfer àti fake transfer yẹn béèyàn bá kígbe rè ló bá wà kí ló máa fi wà kí iṣẹ́ lára nìkan ìjẹ̀bú máa ń lára àwọn olóyè ṣé ìlú ló máa lára àwọn ìjẹ̀bú máa ń lo agbẹ́mọ́ àwọn ní ìta náà máa ń lo olùwà àwọn òjáde lọ́dọ̀ wa. Bíbélì àti Kùránì. Bíbélì àti Kùránì wọ́n jáde
á dẹ̀ wá. sọ́ọ̀nù wà wáyé náà. ọmọ máa wà á ní wá kí ni ọmọ máa wá. wọ́n máa tún bá owó ìròyìn bẹ́ẹ̀ o. túbà ó padà túbọ̀ èké lọ́jọ́ kẹta lẹ́yìn tó túbọ̀ èké ní February 8 or February 9 ṣé ìgbà tó di April 9 nígbà tó di April 9 ọjọ́ tó túbọ̀ èké ó ti kílẹ̀ ní February 5 ó dàbí pé February 6 or 7 lọ́dọ̀ àrẹ sọ February 7 or 8 Lizzy Jalè nǹkan tẹ̀ kó ti ṣe láàárọ̀ ọjọ́ kejì nígbà tó lọ́pàá ṣe wà kó wọn Lizzy Jalè ẹsẹ̀ máa wà ní Lizzy Jalè mo wò wọ́n báyìí yà ó mà ṣe o ẹni tí ò ní rọ ẹni lè mọ iye. ẹ tún lọ kò fún style ni. Lizzy Jalè kẹ́kẹ́ ẹ̀rọ ní èkó Jalè. wọ́n ṣe bẹ́ẹ̀ ní gbogbo báyìí èmi ọmọ ẹ̀rọ gbòòjọ́ Lizzy Jalè o nígbà tó dẹ̀ di April 9 nígbà tó di April 9 ló bá di ẹ̀yin ìjọba wa ìrànlọ́wọ́ lẹ́fẹ́ ṣe fún wa nígbà tó bí tiwọn náà bó nígbà tí ìjọba fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún mi jẹ́bọ́n lọ sọ́dọ̀ DPP wọ́n bọ ìkọ́ọ̀tì ìjọba a ní onílàwà bọ àbáfọ́nìṣàfilẹ̀ 71,000. onílàwà bọ káfọ́nìṣàfilẹ̀ nígbà tó di April 9 April 10 tí lè gbó April 9 lè gbó àtúmọ̀ àti April 9 April 10 ló di. Gbogbo wa kí lè fẹ́ ṣe fún wa ẹ mú ohun tí ẹ̀dá kan tó ti fi gbogbo ayé ṣe mo fẹ́ tún yí tọ́jú òsì yẹn gbogbo tí mo fàyè mi ṣiṣẹ́ fún lọ́rùn láàrin ìṣẹ́jú kan yẹn gbogbo àìsàn ẹ̀wọ́ mi ìlàkàkà mi ìkiri àmàlà ìkiri ráìsì sọ̀rọ̀ completed building lọ́fọ̀ ẹsẹ̀ ní my 12 òun máa ń gégé láàrin ìṣẹ́jú kan lọ tọ́jú òsì yẹn nígbà tó lọ tó kọ́ ilé náà. o tó mú mi òbọ̀ pé ibiṣẹ́ náà òbọ̀ pé ibiṣẹ́ náà orúkọ rere la fi tà á. ìyá mọ̀ kó pé iṣẹ́ lọ. ìyá mọ̀ orúkọ rere yẹn mi fún mi náà kó pé máa déèyàn lọ́la bí ti bá lè déèyàn ohun tí bá ṣe ní ti nọ́mbà àti bọ́ọ̀tì mi. yes kò yí ti iṣẹ́ ti ṣe easy bàbá wa rí ọ̀dọ́ ọmọbìnrin tó ń ṣiṣẹ́ kò bá yín ṣaṣẹ́wó kò bá yín di òru kò bá yín kò tẹ́lẹ̀ lọ klọ́ọ̀bù kò bá yín kọ́ rẹ̀ because Gistlover ṣàfẹ́fẹ́ pa mú wa lọ́rẹ̀ tipátipá. báyìí ló Gistlover. Gistlover mọ́ra ẹ̀ etí mo kàn mọ́ ni pé ẹ̀dákẹ́dá tó wà láyé tó jẹ́ pé orúkọ ẹ gbọ́dọ̀ pọ̀pọ̀ níbi táyé ti ń bàjẹ́ níbi tí ìgbéyàwó ti ń dàrú níbi tá a ti ń gbé orí aláìṣẹ̀ lọ ẹ̀wọ̀n níbi tá a ti ń gbé orí ẹni tí ò jalè tá a ti ń pè lólè tó ń pẹ́ náà pọ̀pọ̀ irú ẹni bẹ́ẹ̀ bá bí gan ọmọ láyé ọmọ sáré gbogbo àwọn ọmọ ẹ̀kú tó kù láyé ẹsẹ̀ oríjàde ògùn náà bàbá mi Tom Jones ìkọ́dùnmáta lẹ́yìn ìgbà tó ti kí gbé lè mi lórí àwọn gómọ̀ ọmọ bàbá mi because èmi kọ́ ní báǹkì èmi kọ́ ní nẹ́tíwọ̀kì èmi kọ́ ní ìjọba táìpé gbà tá à ń gbówó rìn kiri ni a lè bí 10 million sára lọ́wọ́ àárín ọjà wọ́n ti lò fún wa lọ́wọ́ mọ́ nígbà tí mo kiri àmàlà bàbá mi ní ìjálè nígbà tí mo gbé lọ́kọ̀ bí tẹ̀lé tó ní máa pa ẹni àti màmá mi tá a máa fi láìlọ́ borí èkó náà àti ìjọba máa rìn lẹ́sẹ̀ wa lóru tó jẹ́ pé inú àgbàrá la máa gbẹ́sẹ̀ sí mi ò jálè mi ò ní sùn pé mo sákòrò lè mi ò ní sùn ìrèpù ìdọ́nù sàn gbogbo yìí mọ̀ mí gbogbo yìí tẹ́dúró yìí ibi tí mo mú wá 15-20 years nínú film industry ẹ̀fún níbi klọ́ọ̀bù tí máa ń lọ dáadáa ṣé ẹni tí ò kí ń lọ klọ́ọ̀bù ẹni tí ò kí ń kọ́ rẹ̀ ṣé olùkọ́ yóò jí 90,000 tọ́wọ́ tẹ̀ ní 900 million or 9 billion àti òkú òkè gbé ìwé wọ́n ti gbègbó tọmọtọmọ wọn àná ó má jẹ́ mi náà ṣe fún ó má jẹ́ mi gan náà ṣe fún àná jungle justice ẹgbẹ́sọ̀ Gistlover olórí burúkú ẹ̀ ọdún tó kọjá lọ tó kọ́ pé mo jalè àárín ta mọ́ báyìí àárín Gistlover ministry ti Gistlover dárí sọ wípé ìṣẹ̀lẹ̀ sí ìyẹn sábọ̀dù bó ṣe ya wèrè bí máa lójú kan tó nígbà tó ní àti ẹ̀gbọ́n wọn àjọ wò ìyá àgbà gidi
ìyẹn sábọ̀dọ̀ ti jẹ́ tùbí kókó kò tí wọ́n bí ọjọ́ kò sí. Orí yàtọ̀ sórí ó lè ní orí ọba jẹ ó lè ní orí ìjòyè ó lè dúró ọmọ òkókó tá lóun ò ní gbà adẹ̀dájọ́ gbígbóná burúkú fún yín. ẹ lọ wo tí ó ṣe fún Tom Jones ibi tẹ́wọ̀n náà ti bà mí jù ní wípé ibi tó ti kígbe olè yé mi lórí iná yẹn ti bẹ̀rẹ̀ guess what iná yẹn tẹ̀ tọ́ pàṣẹ gbogbo ibi tí mo lọ tí mo fi padà sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn jáde ibi tẹ́wọ̀n náà ti bà mí ni mo sympathize pẹ̀lú àwọn innocent souls àwọn oníkóńbẹ̀ mo sympathize pẹ̀lú wọn from the depth of my heart wọ́n ní tá a bá bẹ̀ torí ara wú òun ló fi jẹ́ wípé àìbọ̀wọ̀ fágbà ní ìjẹ́káyé ó ní ohun tó fi pinlẹ̀ ọjà bá tán àwọn pàtẹ́pàtẹ́ tó wà bẹ́ẹ̀ nǹkan ẹ̀jẹ̀ wà láàrin yẹn wọ́n ti gbẹ̀jẹ̀ èèyàn sáàrin yẹn kò dẹ̀ sí amount of ètùtù tó lè ṣe láyé sábàdà bẹ́ẹ̀ ni mo sọ fún yín because only days tó yẹ kó sáré kà láti ṣàwọn kankan ẹni tó ṣe nǹkan yẹn fún ó ní tó yẹ kó sáré pé ẹni yẹn ó ní ètò yẹ kó ṣe public schools ní àwọn kírun kò sí tó máa ṣẹlẹ̀ gbàtí mẹ́wàá ṣẹlẹ̀ sí wọn kọ́ tó lè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àbí ìrun kíkí ó stop orí burúkú tó padà kọ́ lọ irun kíkí ìwọ ló lè irun kíkí yìí ó bá lọ ṣọ́ọ̀ṣì wọn lórí Jésù ò ní àwòkù lọ́mọ lẹ́jẹ̀ ẹja ṣe dáadáa àwọn ẹ̀rọ jà síìtì ẹ̀dọ̀dọ̀ wọ́n ṣàyò nígbà tó wà wọ̀ ọ̀rẹ́ obìnrin àgbèjì tó rí kọ́ọ̀dù ohun àlájì olùṣiṣẹ́ lójú mi èwì kìí la fi wà kiri èwì táwọn bá wọn ní àwọn sápò nù wọ́n padà mú àwọn pípọ̀ yẹn wọ́n try ọ̀pọ̀lọpọ̀ ó lè mọ̀ pé kọ́ tó ṣe kò dáa ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ ṣe àwọn náà ti gba ẹ̀mí èèyàn sáàárín yẹn wọ́n ti gba ẹ̀mí èèyàn sí àárín yẹn ẹ máa mú ọ̀pọ̀lọpọ̀ olówó tó abandon property ẹ gbọ́ pé èèyàn ké níbì kan ẹ gbọ́ pé ẹ kò ṣẹlẹ̀ níbì kan you can only just ẹ kò lè pààyàn sáàárín ibì kan ẹ bí pẹ̀fẹ́ continue ọjà ní láti ẹ̀ sọ pé ìjọba ò tiẹ̀ rí wa láti sọ pé anybody ò rí wa ẹ̀ka méjèèjì iná mélòó ṣẹlẹ̀ ní Èkó Dùmátà ní last year out of 14 láti 2019 yẹn ló ti bẹ̀rẹ̀ ní burúkú yẹn tọrọ ẹni kan lókè àgé lọ sáré Èkó Dùmátà yẹn wà bá wọn ní àlè níbi yẹn ó fi mẹsẹ̀ ṣọ̀ṣùgbọ́n owó níbi yẹn lọ rajà ni ó wá rí wọn èyí tó ti wo fídíò mi ó ní wọn bẹ̀ pé wo fídíò yẹn ó sunkún padà sílé ó ní kó má wọlé bá tó máa padà níbẹ̀ bẹ̀ ti jóná ní 2019. Orí mi àwọn ẹ̀dá kan wà ẹ̀mọ́ bí tó ti tọrọ wọn olùṣègbọ́dọ̀ ní orí olórí jẹ àwọn ẹ̀dá kan wà inú ọjà láti tọrọ wọn àwọn kan wà èmi nìkan ìyá mi bí ọmọ tó tójú ọkọ tó bí mi nìkan ṣù mẹ́nu pọ̀ sí mọ́ mi fi bí mi. adébíyèsí kì í ṣèyàn lásán o. gbogbo wa là kì í ṣèyàn lásán. àdébí náà. gbogbo wa ní ìjọ rẹ ká máa ṣe jẹ́jẹ́ etí ò bá ṣe wà ká má ṣe etí ò bá ṣe kà fún wa ká má ṣe kà fún bá a lóhun làkejì wa níbi tó ti kù díẹ̀ káàtó ìwọ̀nba nǹkan tá a bá lè ṣe ká ṣe fún ká yọ kúrò wàhálà ṣé bá bàbá wà náà tó kígbe lè lórí ọkùnrin wà bí omi tó wà bẹ́ẹ̀ ṣé bá ọba wà bẹ́ẹ̀ jòyè wà bẹ́ẹ̀ èmi ní God state government wà bẹ́ẹ̀ ṣé bí Yorùbá ní president wa Yorùbá ní gọ́vnà wa àmọ́ tó ẹ̀kọ́ tẹ̀ yọ̀ kú wọ́n wá sílé àbí wọ́n wá kọ̀ọ̀kan dọ́lẹ́ fi ẹ̀ tàbí wọ́n fẹ́ bí lòkùnlẹ̀ ìsúpàṣà. People, justice for one is justice for all. What they did to me at Tom Jones. Ẹ̀gbọ́n mi, èmi kọ́ náà ṣe fún gbogbo èrò Yorùbá náà ṣe fún gbogbo àwọn obìnrin tó ń ṣiṣẹ́ tí ó sùn tí ó wo gbogbo ọmọ tálíkà tó sáré àti ìlànà ṣe fún òkú àwọn náà ṣe fún. Ó dìp, but I don't rely.